ọjọ́ ńlá wọlé dẹ́wẹ̀rẹ́ o ọjọ́ ńlá wọlé dẹ́wẹ̀rẹ́ o lónìí ọjọ́ rẹ̀ ni wọ́n relé bàbá mi dáadáa Ọlátúndé o Samuel o ìránṣẹ́ Ọlọ́run alààyè Ọlátúndé Olúgbénga bàbá mi dáadáa rẹ̀ o Ọlátúndé Olúgbénga bàbá Ọlátúndé Olúgbénga Samuel of Poland bàbá èmi Ọláwálé Ajípolówó Jésù tẹ́tọ̀ ọ̀rọ̀ gọ̀jígọ̀ bàbá àwọn ọ̀rọ̀ bàbá Ògúnmúyìwá Michael rẹ̀ o àṣìyàn Bọ́lá Bùkúnmi bàbá rẹ̀ ló sọjọ́ bí lóní ọmọ olóríire bàbá àwọn bọ́ìsì rẹ̀ o bàbá Ọládòṣù Ahmed bàbá àwọn boys and girls pátápátá porogodo Ọlátúndé Olúgbénga bàbá mi dáadáa ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo Òṣogbo gbogbo àjọgbò Òṣogbo ròkè o mo lẹ́kú oríire òní tí bàbá wa tó sọjọ́ bí lónìí ọmọ olóríire ní òní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì lọ́jọ́ bí bàbá wọn ọmọ olóríire dáadáa ni sáré jẹ́ ìyálé àwọn bàbá tirẹ̀ torí pé pàkọ́ nílé bàbá níwájú nílé mi ìyá ẹni ẹ̀yin ní pẹ́rín Ìjẹ̀bú ọmọ alápẹ̀rín ní gbogbo Ìjẹ̀bú ìlú tẹ́tí kọ́kọ́ pẹ̀rín náà pè ní pẹ̀rín Ìjẹ̀bú pátápátá porogodo Ìjẹ̀bú ọmọ èrè nìwà ọmọ àrígbá lábúwó ọmọ aládìyẹ òkùnkùn mọ̀nìjà eléyìí tó yẹ ìrìn gẹ́gẹ́ bí àwọ̀ kẹ̀kẹ́ máa níṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú èjì jíjẹ èjì ta jẹ olóṣà tó fi méjì tó sọ̀nù àjẹmọ́ ni wọ́n fi ń ṣe ní bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ Ìjẹ̀bú ẹ̀yin lẹ̀ náwó san báyé kówó burújí tó dé kó tó dowó ẹrú kó tó dowó ọmọ òṣàjẹ́ ìdàbí onílé yìí lè jẹ́ pé igbá Ìjẹ̀bú owó ni àwo Ìjẹ̀bú owó ni kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ni kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ọ̀rọ̀bọ̀ Ìjẹ̀bú owó ni lẹ́gbà Ìjẹ̀bú owó ni ọmọ owó ọmọ ọ̀rọ̀ ni rè o bàbá Olúgbénga rè o mo kí ọlọ́ni ọmọ olóríire dáadáa Ìjẹ̀bú ọmọ èrè nìwà ọmọ ń ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀mọ́yọ̀mọ́ tó lóun tí ì ṣe ni ó lè panijẹ́ ẹ̀yin lọ́mọ bàtà Àwùjalẹ̀ ní gbogbo Ìjẹ̀bú Òde ọmọ aléwọ̀dé tí ọmọ àwẹ̀ lóló ọmọ fìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ fìdípogun mọ́lẹ̀ lé bàbá tó bí yín lọ́mọ ọmọ adéyẹ mọ̀mọ́ roko ìgbà tá a roko tán ẹyẹ ti fò lọ ọmọ nísúnlé má rọbẹ̀ ìgbà tá a rọbẹ̀ tán ọbẹ̀ tá a rí ojúlù ń dán ọmọ adìyẹ balógun ọmọ ìlílé àrò òrokùn àrò rẹ̀ di ọmọ onígbò sẹ́kẹ́tù ọmọ onígbò mọ̀démọ̀dé ọmọ onígbò mọ̀wọ̀mọ̀wọ̀ ọmọ onígbò sẹ́kẹ́tù tájèjì ò gbọ́dọ̀ wọ̀ àjèjì tó bá wọnú rẹ̀ irú wọn ní tẹ̀mí ẹ̀bọra Ọlátúndé Olúgbénga bàbá Ìjẹ̀bú ó pẹ́ láyé ó gbogbogbò ipa yóò ní ká o torí pípa ayé ìkọjọ́ ipa ayé kì í kórùn ipa yóò ní kọ́ lọ́dọọdún ló mọ̀ wá ìrà kàlàmàgbò kò pọ́dún jẹ́ yóò mo ní lọ́dọọdún ní kó mọ̀ bẹ́ tó lọ́dọọdún ní sàpò orúwé ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ ọdọọdún làmọ̀ rí ọ ikú ò ní pa ọ kò ní pa gbogbo èso rẹ kò ní pa ìyàwó rẹ níwò ìyàwó ọdún Gbénga bàbá mi o bàbá Olúgbénga Samuel gbogbo Poland pátápátá porogodo bàbá mi ọkùnrin rọgbọdọ ẹni obìnrin kan lọ́nà tó káwọ́ mọ́rí tó lé gbélé yìí bá jọ́pọ̀ ẹni àti mọ́ ń jálè ẹni tó ń pariwo jẹ́ mọ́ báyìí lọ o bàbá Ìjẹ̀bú o handsome man olóríire olówó ọlọ́rọ̀ aláàánú tèmi Ọláwálé Ajípolówó Jésù tán happy birthday.